Bankọle de àlè rẹ̀ lókun, ó da omi gbígbóná lé e lórí ló bá tú ìfun rẹ̀ jáde. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ ọkùnrin kan Bankọle Ọ̀gìnì ẹni ọdún márùndínláàádọ́ta lórí ẹ̀sùn ìpànìyàn. Ó ti pẹ́ díẹ̀ tí Bankọle, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Honorable Kọ́lé, àti obìnrin kan Abọ́sẹ̀dé ti yan ara wọn lálẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ilé ọkọ ni Bọ́sẹ̀ wà, síbẹ̀ ìfẹ́ àárín òun àti Bankọle, ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ olóṣèlú ńlá kan nílùú Àkúrẹ́, wọra débi pé ọ̀kan lára àwọn ọmọ Bọ́sẹ̀ mọ̀ pé àwọn méjèèjì yan ara wọn lálẹ́. Lọ́jọ́ Sátidé tí ó kọjá la gbọ́ pé Bankọle pè Bọ́sẹ̀ lórí fóònù pé ó yọjú sí òun ní ilé òun tó wà ní Òkè Àró tuntun nítòsí Danjuma ní ìlú Àkúrẹ́. Ìyẹn sì sọ fún ọmọ rẹ̀ nígbà tó ń lọ. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí àwọn aráalé kò gbúròó Bọ́sẹ̀, tí fóònù rẹ̀ kò sì tún lọ mọ́, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá káàkiri. Nígbà tí ọ̀rọ̀ náà sì kọjá agbára ni ọmọ rẹ̀ sọ pé ìyá òun dágbére ilé Bankọle fún òun nígbà tó ń lọ. Àwọn èèyàn tẹ̀lé ọmọ yìí lọ sí ilé Bankọle, ṣùgbọ́n ìyàlẹ́nu ni nǹkan tí wọ́n bá níbẹ̀ jẹ́. A gbọ́ pé Bankọle fi okùn dè Bọ́sẹ̀ ní ọwọ́ àti ẹsẹ̀, ó da omi gbígbóná sí i lára láti orí dé ẹsẹ̀, ó sì fi ọ̀bẹ la inú rẹ̀. Lẹ́yìn náà ló kó ìfun rẹ̀ jáde tó sì tún yọ àwọn ẹ̀yà ara rẹ̀ kọ̀ọ̀kan sínú báàgì kan níbẹ̀. Kíá ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Kò sì pẹ́ rárá tí ọwọ́ fi tẹ Bankọle tó jẹ́ agbábọ́ọ̀lù. Alukoro àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ondo, Fúnmiláyọ̀ Ọdúnlámì, sọ pé ojú egbò tó wà lára obìnrin náà ló fìdí ẹ̀ múlẹ̀ pé Bankọle da omi gbóná sí i lára. Ọdúnlámì sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àti pé lẹ́yìn ìwádìí ni ọkùnrin náà yóò fojú ba ilé ẹjọ́. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.